ẹ̀yin ìyá mi ti ń wẹ̀ nínú omi sálọ ẹ káre láyé téèyàn bá dénú ọjà yóò méye tán tẹyin ẹyin ẹyọ kan ó ti di 150 ẹ̀yin rúmọlẹ̀ ẹ dákun ẹ má bínú pé kò sẹ́yìn lórí ẹ̀bọ tí mo gbé wá yìí o àkókò tá a wà yí àkókò ọ̀bàràká ni ọ̀bàràká Dangote téèyàn bá sì wo àkàrà ti di ẹyọ kan múrí márùn-ún ó ní mo fi pé fún àtẹ ẹ̀dọ̀fín inú mi ó ní mo fi lọ rè bá yín wá mángòrò kẹ́yìn náà kẹ́yìn rúmọlẹ̀ kẹ́jẹ fúrúùtù kẹ́mọ bí fúrúùtù ṣe rí ẹ káre láyé kẹ́ẹ̀bọ̀ yìí ó dé sálọ̀ọ̀rùn o mo ń kánjú lọ́wọ́ ńgbà tí mo gbẹ́bọ̀ yìí wá nítorí inú balùwẹ̀ ni mo wà gbà táwọn ìyá pè mí pé kí n gbẹ́bọ̀ wá ẹni tí ìdó bá jẹ tó bá sara yìgì ìyá ti mọ́ nítàn láàánú ìyá ò sì ní mọ́ yín lára láṣẹ tèdùmọ̀rẹ́ èmi Fọyánmú ti gbẹ́bọ̀ ìjídé lónìí o ẹ jẹ́ kó yẹ mí sówó ẹ jẹ́ kó yẹ mí sọ́lá ẹ jẹ́ kó yẹ mí sẹ́ẹ̀kú bá dẹ̀